ọmọ Yorùbá ó ti dojú ẹ̀ tí bá níná ń jó lórí omi ẹni lọ kírú ẹ̀ wá ẹ̀ tí mọ̀ nǹkan kan ẹ̀ tí mọ̀ nǹkan tẹ́ kù sí eré rẹ̀ pé ni ṣé rò pé là ń ṣe ni àbá yín ṣeré bẹ́ẹ̀ ṣe bá wa ṣeré làwágùn ṣe bá yín ṣeré kí lẹ fi ń ṣeré yìí ẹ̀ tí rí nǹkan kan ọmọ Yorùbá ẹ wò ibi tó dé leléyìí tẹ́ bá rántí ẹ máa rí pé mo sọ fún yín wípé àwọn àjọ àgbáyé wọ́n ní kí ìjọba Nàìjíríà lọ wá kọ̀kọ́ ṣe sọ̀rọ̀ wa ẹ máa rántí ẹ̀yin tẹ́ bá ń wò mí dáadáa ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ now àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ọba ilẹ̀ Yorùbá kan wọ́n kóra wọn jọ tọ́jọba tí wọ́n jẹ́ ọmọ Fúlàní kí n lò bẹ́ẹ̀ tàbí àwọn ọba tó wà lọ́ndà leadership àwọn Fúlàní kàbà kò dẹ̀ kàn wá ọmọ Yorùbá làwa o à ń ṣe Fúlàní ohun tó bá dẹ̀ tọ́ òun làwa máa ṣe ohun tí ò bá tọ́ ẹ̀ yá gbé lọ bá àwọn ọ̀gá yín ni ilẹ̀ Yorùbá la fẹsẹ̀ eré lẹ pé ni àwọn ọba kan ti kóra wọn jọ àwọn Fúlàní ti fẹ́ lò wọ́n dẹ̀ ti sọ́ọ̀mọ̀ wọn kọ́ pé ìpàdé tí wọ́n fẹ́ ṣe bí conference ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́sábẹ́ comment section yìí wípé a ò mọ̀ wọ́n rí ìpàdé kípàdé tó bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá tó bá ti jẹ́ ìpàdé ládéládé tí ó bá ti jẹ́ ní palace Ọọ̀ni of Ifẹ̀ àwa ò ní recognize ẹ̀. We will not recognize any royal meeting that does not take place in Ọọ̀ni of Ife's palace tàbí Mapo hall ní Ọ̀yọ́ state hall gbogbo ọmọ Yorùbá nìyẹn wọ́n fẹ́ ṣe mítì kan ní palace Elégùṣì kìnnìkan ọmọ Yorùbá ẹgbójú ń bẹ̀ kò kí ń sọ̀rọ̀ Yorùbá ni mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣọba Elégùṣì nífẹ̀ẹ́ lẹ Yorùbá ni ọba Elégùṣì kan náà yìí ṣé wọ́n nífẹ̀ẹ́ lẹ Yorùbá ni ṣe gbogbo yín lẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nǹkan tí ò yé ẹ̀yin àgbààgbà yìí ni wípé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ṣèbọba Elégùṣì ọba Saheed Elégùṣì ẹ̀yin kan náà lẹ sọ tẹ ní Lagos State ń ṣara lẹ Yorùbá o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò yìí torí ọ̀n rí yín bí n pé ẹ̀ mọ ohun tẹ́ ń ṣe ẹ ní kí gbogbo ọba lẹ Yorùbá kó máa bọ̀ ní pálásì Elégùṣì nítorí kíni pé kíkíní lè ṣẹlẹ̀ àbí ṣé ọba Saheed Elégùṣì ti di Ọọ̀ni of Ifẹ̀ ni kò yé mi o torí àwa mọ̀ wípé ní gbogbo ohun tí wọ́n ń bá káàkiri kò kọjá nítorí petition tí Chief Sunday Igboho mú lọ UN tí wọ́n mú lọ sí UK kò dẹ̀ kí ń ṣàwọn ọlọ́mú lọ gbogbo àwa ọmọ Yorùbá pátápátá làwọn wọn lọ síbẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ló wà lẹ́yìn wọn digbidigbi any conference ẹ bá wò pé lè ṣe níbẹ̀ yẹn ẹ̀ ń ṣe sápò ara yín ni ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe representative wa that is the fact ẹ̀yin èèyàn wa ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé a ò mọ̀ wọ́n rí we don't know them we don't recognize their gathering we don't recognize their coming conference ẹ máa kọ sí comment section bẹ́ẹ̀ àwọn báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn tún ti fẹ́ gbàbọ̀dé fún wa à ń sọ̀rọ̀ òmìnira ẹ̀ ń sọ̀rọ̀ conference ṣó jọra wọn ni how does it tally I don't get it I can't process it like seriously ọmọ Yorùbá ohun tí mo fẹ́ sọ fún yín lélẹ́yìí òmìnira la fẹ́ o òmìnira òun la fẹ́ kò dẹ̀ sí nǹkankan míì táwa ọmọ Yorùbá fẹ́ tó kọjá òmìnira yẹn a dẹ̀ máa gbà ẹni tó bá sọ pé àní gbà á gbà lẹ́yìn ẹ̀
àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ ó ṣojú ẹ̀ tàbí kó wà nínú ilé kó máa gbọ́ pé ó ń ṣẹlẹ̀ níta. Ìhun tó bá ti wù yín ní kẹbẹ́lẹ̀dẹ̀ ayé kó múnú méjèèjì. A máa gbòmìnira sí ẹ̀, mo fi Ọlọ́run búra fún yín, a máa gbòmìnira ilẹ̀ Yorùbá. A máa bọ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń pera ẹ̀yin tẹ́ ń darí kádàrá àwa ọmọ Yorùbá rádaràda, a máa bọ́ lọ́wọ́ yín. A máa bọ́ lọ́wọ́ yín. Ṣèbóhùn ni a ti gbọ́ breaking news sísìn tí wọ́n ní bàbá Tinubu ti sọ̀mìtì bírọ́ ni bí òótọ́ ni kò kàn mí, mi ìdẹ̀ fẹ́ mọ̀, mi ìfẹ́ mọ̀. Ẹ máa kọ sí comment section, the only leader that we recognize in Yoruba land. Ká tiẹ̀ sọ pé bàbá wa Ọ̀ọ̀ni Ìṣà ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀ọ̀ni of Ifẹ̀, bàbá wa nìyẹn. Tó bá wá sọ pé ní tó ń represent wa, tó lè dìde, tó lè sọ̀rọ̀ fún wa ní ojú gbogbo àgbáyé, táwọn ọmọ Yorùbá dẹ̀ máa gbà pé lóòótọ́ representative wa ló sọ̀rọ̀. Bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó bàbá dání ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarere ká ní arére. Àti bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè, àwọn àgbà nìyẹn, àwọn bàbá téèyàn lè fi tọrọ bàbá nìyẹn. Kò ń ṣe àwọn ọba tí wọ́n máa pààyàn nílẹ̀ Yorùbá, tí wọ́n ń sá lọ ìlú òyìnbó, tí wọ́n máa lùlú bámbám ni mo yó. Tó bá wá di pé important issue wà lẹ̀ tó fẹ́ sọ̀rọ̀, irú wọn lè máa rí wájú. Láíláyé kò ní ìtẹ́ta wa tó lẹ̀ Yorùbá sẹ̀. Ṣé wò pa ń ṣeré ni? À ṣeré. Mo fi Ọlọ́run búra fún eré kọ́. Eléyìí ò ṣeré. A máa bọ́ lóko ẹrú, a máa bọ́ lọ́wọ́ yín, àti ẹ̀ ti bọ́. Ṣèbí gbogbo yín lẹ́yìn mú tẹ́lẹ̀ pé lẹ́tà tí wọ́n mú lò nítumọ̀. Ẹ bá wọn rán kí lẹ tí rí, ẹ tí rí nǹkan kan, ẹ tí gbọ́ nǹkan kan. Ṣèbẹ́ lérè ni, ṣèbẹ́ sọ pé rè ni, ẹ jẹ́ ká máa wò ó, ẹ jẹ́ máa bóyá eré ni bóyá eré kọ́ ni lẹ́tà tó mú lọ yẹn, ẹ jẹ́ ká máa wò, ẹ jẹ́ máa wò outcome ẹ̀. Ṣèbí lára outcome ẹ̀ rí. Tẹ̀sáré pé tu ẹ̀yin lè pè pàdé, ẹ̀yin lè pe meeting, ẹ̀yin lè pe meeting nísìnyí, ẹ lè pe meeting sọ́dọ̀ Elégùṣì kí gbogbo ọba lè wá máa bọ̀ ń bẹ̀. Èmi mọ̀ pé ọba tó bá jẹ́ ọba kò ní lọ bẹ̀. Àyàfi tó bá yànnàná ẹ̀ kọjá bó ṣe sọ yẹn. Tó bá jẹ́ pé bí wọ́n sì ṣe announce ẹ̀yẹn ni o, ọba tó bá jẹ́ ọba gidi mọ̀ pàwọ̀ ọmọ Yorùbá ò lè rí bẹ̀. Mo tiẹ̀ jẹ́rìí Ọ̀ọ̀ni of Ifẹ̀, bàbá ò ní dé. Tẹ bá dẹ̀ lọ bẹ̀, tẹ bojú àwọn ọmọ Yorùbá jẹ́ ni. Torí pé Ọ̀ọ̀ni ni olórí gbogbo ọba aládé. Àdẹ̀mọ́ bó ṣe ń lọ láàrin Ọ̀ọ̀ni àti ọba Elégùṣì. Ṣé ká sọ pé àwọn Fúlàní fẹ́ máa dàárín àwọn bàbá wa rú ni? Ṣé ti rí géèmù àwọn Fúlàní bẹ́yẹn? Wọ́n mọ̀ pé ọba Elégùṣì àti Ọ̀ọ̀ni of Ifẹ̀, wọ́n mọ̀ pé ó ní àwọn gùdùgbẹ̀ kan, ó wá fẹ́ lóyìn sí pálàsì Elégùṣì. Ìta bá rí ń bẹ̀ nú ẹ̀yin bàbá wa, á jẹ́ pé kì í ṣe bàbá wa nìyẹn. Á jẹ́ pé kì í ṣe bàbá wa. Ìta bá rí ń bẹ̀ nú yín, ẹ tiẹ̀ dúró náà. Kí ló dé tí ẹ̀yin bàbá wa ńlẹ̀ Yorùbá ẹ dẹ̀ fẹsẹ̀ lẹ̀, ẹ fẹ́ máa forí rìn? Kódà ẹ má bàṣà jẹ́. Ṣé Ọ̀ọ̀ni of Ifẹ̀ wá kéré ni? Ṣé Ọ̀ọ̀ni kéré ni? Wọ́n fi ọ̀dọ̀ Ọ̀ọ̀ni of Ifẹ̀ sílẹ̀, ẹ fẹ́ máa pè pàdé sọ́dọ̀ Elégùṣì. Kábíyèsí o. Bàbá wa Ọ̀ọ̀ni, ó mà ṣe o,
ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ̀yin lọ́balọ́ba, ṣẹ́yìn náà rí géèmù táwọn Fúlàní ń gbá? Ṣé rí géèmù tí wọ́n ń gbá báyìí? Ṣé rí géèmù tí wọ́n ń gbá? Kò bá dẹ̀ dáa kí gbogbo àwa ọmọ Yorùbá ká tètè sowọ́pọ̀ ká kúrò lóko ẹrú. Kò bá dáa ká tètè sowọ́pọ̀ kí gbogbo wa jọ kúrò lóko ẹrú. Toróko ẹrú tá wà yìí kò lè pé wa. Regional system of government tí àwọn bàbá wa ti ń pariwo látọdún yìí, òun ni bàbá Tinubu ṣẹ̀ṣẹ̀ wá sọ̀mìtì yìí nígbà tí wọ́n rí lẹ́tà tí bàbá wa Professor Banji Akíntóyè kọ táwa ọmọ Yorùbá ní kọ́kọ́ ta fi ránṣẹ́ Sunday Igboho sọ́dọ̀ Prime Minister. Ìgbà yẹn ni bàbá Tinubu ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé àwọn fẹ́ sọ̀mìtì bíìlì regional system. Ó ti late, ó ti bọ́, òmìnira la fẹ́. Tẹ́ bá fẹ́ fún wa ní anything, total freedom ní kẹ́ fún wa. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section pé what we want is total freedom. What we want is total freedom. We don't want regional system of government. We want total freedom. Òmìnira pátápátá òun la fẹ́. Kí ló dé? Àìmọye ẹ̀yà tí ó tó Yorùbá, àìmọye orílẹ̀-èdè tí ó tó Yorùbá, tí ó tó láàjì Yorùbá tí wọ́n dẹ̀ jẹ́ orílẹ̀-èdè. Mọye ọmọ Yorùbá tó wà ní gbogbo àgbáyé ni. We are more than 400 million. We are more than 400 million ọmọ Yorùbá across the world. Ẹ lọ wo gbogbo àwọn iṣẹ́ ìdọ̀tí tí wọ́n ṣe ní outside country. Àwa ọmọ Yorùbá là ń ṣe. Ẹ̀sùn àǹfààní kan tí àwa ọmọ Yorùbá ń jẹ lára Nàìjíríà kò sí. Ẹ̀yin èyí tí ẹjọ́ mọ wọn, tí ẹ wà pẹ̀lú wọn, tí ẹjọ́ ń pa, tí ẹjọ́ ń kún. Fúlàní wá ń pa wá nílẹ̀ bàbá wa. Fúlàní máa jí àwọn bàbá wa gbé, ó máa jí àwọn ìyá wa gbé, ó máa jí àwọn ẹ̀gbọ́n wa gbé, ó máa pa àwọn àǹtí wa, wọ́n á ṣe oríṣiríṣi. Ọba Ẹlẹ́gùṣì yóò máa sọ̀rọ̀ látijọ́ yìí. Like seriously? Ọba Saheed Ẹlẹ́gùṣì wọ́n máa sọ pím látijọ́ yìí. Bọ̀ wọ́n lè sọ̀rọ̀ nísìnyí. Wọ́n lè sọ̀rọ̀ nísìnyí. Ó mà ṣe o. Ó mà ṣe o. Kí ló ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá náà? Kí ló dé tó jẹ́ pé àwọn alábọ̀dé pọ̀ nílẹ̀ Yorùbá báyìí náà? A ní ká parapọ̀ ká gba òmìnira. Mo gbọ́ àwọn ọ́díò olórí burúkú kan tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ní mélòó lára Sunday Igboho. Tàtàtàtàtà má sọ bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀. Bóyá Igboho tó mọ̀ tẹ́lẹ̀ kò ṣe Igboho sí. Igboho tó mọ̀ tẹ́lẹ̀ gan ò tún kéré. Ó gbọ́ kó máa pọ̀ létí ẹ. Igboho tó mọ̀ tẹ́lẹ̀ gan ò tún kéré. Ká máa sọ pé Igboho sí. Kí ló fi ń ṣeré yìí? Àjànàkú ni o, kò ṣẹ̀rù ọmọdé o, má tẹ̀rí sí. Ọmọdé lójú àgbànú ni o. Gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Nígbà tí ikú dé bá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, Igboho ló dìde. Ààrẹ Gani Adams tẹ̀ ń dárúkọ nígbà tó ń pa àwọn èèyàn lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n nílẹ̀ Yorùbá. Ṣèbí ààrẹ Gani Adams lákọ́kọ́ sunkún lọ bá. Igboho ló dá wa lóhùn. Igboho ni ò jẹ́ kógun Fúlàní kó lẹ̀ Yorùbá. Kí la fi ń ṣeré yìí? Olóyè Sunday Igboho ni wọn ò jẹ́ kógun kó lẹ̀ Yorùbá. Ààrẹ Gani Adams wà láyé. Ààrẹ Gani Adams tẹ̀ hype. Ààrẹ gan mọ̀ pé ń tún àwọn ni. Ààrẹ mọ̀ pé gbogbo yín tẹ̀ hype wọn, wọ́n mọ̀ pé ń tí àwọn síwájú ni. Wọ́n mọ̀ pé ń nífẹ̀ẹ́ àwọn. Torí tẹ́ bá nífẹ̀ẹ́ wọn, ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ táwa ń bá wọn sọ. Bàbá wa làárẹ̀, àbú ààrẹ. Ń tá ààrẹ ń ṣe tó ń dùn wá là ń sọ síta. Ìtó jẹ́ káwa fi dúró sẹ́yìn wọn, ká máa yínmú sí wọn, ká máa sọ̀rọ̀ wọn láì dá lẹ́yìn. Òun làwa fi ń sọ lójú wọn báyìí, lójú gbogbo ayé. Yes. Àṣàjẹ́ má ṣẹlẹ̀ mi.
kí ló fi ṣeré yìí? Ààrẹ mọ̀ pé ń tún àwọn ni, ṣẹ́yìn nífẹ̀ẹ́ ààrẹ ni, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́fẹ́ máa kéré gbòó. Ààrẹ mọ̀ pé ẹ fẹ́ tí àwọn sí free fẹ́ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ àwọn ni. Jagunjagun yàtọ̀ sí janujanu, tájọ́ máa kú wá pàdíwájọ́ máa kú yányán, kí lẹ́ fi ṣeré yìí? Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ìgbòho jà sí seniority. Olóyè Sunday Igboho máa ń sọ fún ara wọn, wọ́n náà wọ́n fẹ́ nǹkankan, ohun táwọn fẹ́ kò kọjá kílẹ̀ Yorùbá gba òmìnira, and that's all, that is all. Olóyè Sunday Igboho sọ pé àwọn ò bá ààrẹ Gani Adams, ààrẹ Gani Adams ló ń sọ pé ìyá àwọn òbí dúdú pẹ̀lú àwọn ẹ̀rí tó bàkẹ́ ọ̀, pẹ̀lú àwọn ẹ̀rí tó jiná. Nígbà tọ́rọ̀ Yorùbá Nation yìí kọ́kọ́ bẹ̀rẹ̀, Chief Sunday Igboho agbéra nílé Chief Sunday Igboho, àwa bá ààrẹ lẹ́kọ̀ọ́ náà, àwa bá ààrẹ lẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín kílẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀. Torí ẹ̀ mo kàn ń wò ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń fò jáde, bóyá nítorí ẹ fẹ́ ní fèmù ni o, àbẹ́ fẹ́ jẹ́ kó mọ̀ yín ni o, àbí kó mọ̀ pé yín náà mọ̀rọ̀ sọ ni o, kò yé mi. Ẹ kọ́ jí ẹ gbé story kan jáde just because you want people to see you like Ààrẹ Gani Adams lover. Seriously? Ààrẹ ò kì í ṣọ̀tá tiwa, bàbá wa l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá ṣeun tó kù díẹ̀ káàtó, à pé wọ́n ṣàkíyèsí. Yeah, that is it. Tó bá ṣeun tó dá, àwa iná la máa yìn wọ́n. Tó bá ṣe tó kù díẹ̀ káàtó, a máa tún pé wọ́n ṣàkíyèsí. A lè má bú wọn bá ṣe ṣe tẹ́lẹ̀, à pé wọ́n ṣàkíyèsí. That is it. Ọmọ Yorùbá wọ́n ti fẹ́ ẹ má jẹ́ kó talẹ̀ Yorùbá. Gbogbo ẹnu ni mo fi sọ. Ẹ má jẹ́ kí wọ́n ta ilẹ̀ Yorùbá. Èwo làbọ̀rọ̀ kọ́mítì lọ sílé ọba Saheed Elegushi, níbi tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wà, bàbá wa Àwùjalẹ̀ wà, Aláké Ẹ̀gbá wà, Ewì of Adó wà. Tó bá tiẹ̀ tí wọ́n fẹ́ sọ pé fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ gan, níbi tí ọba Akíolú níwàlú wà. Ẹ dúró náà, kò yé mi o, kò tí ì yé mi o, nǹkan kan wà tí ò tí ì yé mi o, tí mo dẹ̀ mọ̀ pé àwọn information tá gbọ́ yìí ó jẹ́ new. According to source, à ń gbọ́ pé ìpàdé tí wọ́n fẹ́ ṣe yẹn mo pàlù. Ọmọ Yorùbá ẹ máa kọ sí comment section that we don't know them, a ò mọ̀ wọ́n rí. Tó bá lọ rò páwọn lè ṣe press conference tàbí ẹni kíní kan for their pocket ni o, for their pocket. Gbogbo ayé ló gbọ́ ńgbà tí ọba Saheed Elegushi tí wọ́n ń sọ pé Yorùbá ni tí wọ́n fẹ́ ní rubbish Yorùbá Nation. Gbogbo ayé ló rí o, gbogbo ayé ló. Náà mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ ṣe sùúrù o, kó má dàbí pé mò ń parọ́ mọ́ ọba yìí. Mo fẹ́ play kọ̀ọ̀kan fún wa, ó pọ̀ gan o, ṣùgbọ́n ẹyọ kan yìí ni mo kàn fẹ́ play kẹ́ lè mọ̀ pé lóòótọ́ ẹ ní láti kọ́, ẹ ní láti pariwo, kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe voice note, kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe short video, kẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ìjókòó táwọn bá fẹ́ jókòó kò ṣe torí ọmọ Yorùbá o. Màá fi àwọn ìdí tẹ́ fi máa mọ̀ pé ó ní láti wáyé bẹ́ẹ̀, mo fẹ́ fi hàn yín sí. Kódà màá play ẹ̀ fún gbogbo ayé ló máa gbọ́. Mo máa play ẹ̀ sí tí everybody máa gbọ́. Ó yá now, ó yẹ já máa gbọ́. Táàdì yìí. Tọ́ba dẹ̀ máa ṣe Yorùbá Nation, àbí kó máa dá dúró ní
kí ló fà á tẹ́kọ̀ máa fi dá dúró? ṣé kó kìí ṣe ilẹ̀ Yorùbá ni àbí ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé o pẹ́ lè stop Yorùbá nation ni mélòó lára yín kábíyèsí lè stop Yorùbá nation ẹ̀yin àtàwọn ọmọ yín àtìyàwó yín tẹ́jọ jẹ́ family ẹ̀yin lè máa dá dúró you can't speak for the Goshians you cannot even speak for the people of Lagos you cannot speak for them. You speak for yourself. Even you can't speak for your children. Not to talk of the whole Yorùbá land. Ilẹ̀ Yorùbá máa gbòmìnira sẹ́ ẹ̀. Eré lẹ pè ní. Eré lẹ pè ní Ẹlẹ́gùṣì. Okay. Kọ́lá ṣe Yorùbá nation. Fún èmi, Yorùbá nation. Kò sí kan tó dúró náà ṣùgbọ́n ọ̀nà tó gbé gbà ẹ̀kọ́. Ẹ má bínú ọ̀nà wo ni wọ́n gbé gbà Ẹlẹ́gùṣì wọ́n tún parọ́ nu fídíò yìí wọ́n ní ọ̀rọ̀ lọ́rọ̀ òdùn lẹ́nu mi tó dá máa gbọ́ lọ. Tọ́wọ́ ọmọdé ò bá tí ì tẹ̀lé nípa dé oníkèlè kó tó pa. Tí a bá lè mọ̀ pé àwọn èèyàn tó máa ń wà ní gbogbo àpínlẹ̀ àwọn kékeré kan tó lẹ́nu ọ̀rọ̀. Ẹ dákẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ àwọn wo ni kékeré tí wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ok tẹ believe power tàwa lórí mídíà power nìkan là ń ṣe Yorùbá nation kábíyèsí dey play. Tẹ́lẹ̀ lọ́wọ́ rí pé náà bá ṣe Yorùbá nation yẹn wọ́n á fáwọn lágbára àwọn náà lẹ́nu ọ̀rọ̀. Agbára wo ló ń fún wọn ẹnu ọ̀rọ̀ wo ló ní? Kẹ́ẹ̀gbọ́n tó máa ń sọ pé kíní kan ò ga ju àwọn lọ àfi tó bá gun orí ebè. Bẹ́ẹ̀ ni gbogbo wájọ wà nílẹ̀ Yorùbá ni àpọ́n yín lè pẹ́ jẹ́ kábíyèsí kò ṣe pẹ́ jọ́ lọ́hùn ẹ sọ pé àwọn kékeré kan kẹ́wọ́ bẹ́ẹ̀ fẹ́ ló tẹ́ńbẹ́lú àwọn èèyàn ó dà kẹ́ máa gbọ́ lọ o. Ìjọba dẹ̀ máa ṣe Yorùbá nation àkẹ́kọ̀ọ́ máa dá dúró ní ìjọba àwùjọ ní rẹ̀ kọ́tà ṣe Yorùbá nation. Lóòótọ́ ìyá wà lóòótọ́ ikùn ìdọ́gba ìkàgbọ́ ìdọ́gba ṣùgbọ́n mo ṣe ìdí jàgídíjàgan màmá sọ́gbà abẹ́ lọ jàfẹ́tọ̀ wa. Àwọn wo ló ń ṣe jàgídíjàgan? Àwọn wo ló ń ṣe jàgídíjàgan? Ẹ dárúkọ wọn náà. Alábòsí ni alábòsí òun ni. Àwọn wo ló gbébọn síta? Èèyàn mélòó lẹ rí nínú àwa tá agitate tí wọ́n gbébọn dání? Mélòó? Tó bá yẹ láàrin àwọn tí wọ́n jẹ́ security tí wọ́n dẹ̀ ní láísẹ̀nsì ẹ̀. Kí ló jẹ́ pé àwa Yorùbá nǹkan tó bá jẹ́ nǹkan tiwa aláìka máa rọ́bìṣì ẹ̀? Kí ló jẹ́ pé àwa ọmọ Yorùbá ohun tó bá jẹ́ tiwa aláìka máa fẹnu dé ṣàkàṣàkà? Ṣé rẹ́kọ̀dù yín náà ló dáa tó yẹn ni? Tẹ́ ń sọ ọ̀rọ̀ báyìí ṣé rẹ́kọ̀dù ti yín ló dáa tó yẹn ni? Ẹ má tọwọ́ bọ̀ wá lẹ́nu o ẹ má tọwọ́ bọ̀ wá lẹ́nu o ẹ má tọwọ́ bọ̀ wá lẹ́nu. Náà fẹ́ ṣe Yorùbá nation kò ní fọwọ́ sí yẹn o. Ẹ ṣe lè fọwọ́ sí ní fẹ́ fọwọ́ sí lè fọwọ́ sí báwo lè ṣe fẹ́ fọwọ́ sí nígbà tó jẹ́ pé gbogbo ohun tó ń lọ nílùú òkàn yìí ìyà ò jẹ yín náà ṣèbóhùn lẹ́ ń dán bí ẹ mọ́ yìí kò lè kàn yín torí kò kàn yín náà lẹ́sẹ̀ lùlù bámbám ni mo yó ní ìmọ̀ bóyá yà ń jọmọ ẹnìkọ̀ọ̀kan tó bá jẹ́ pé ń jẹ nínú ìyà yìí ni tó bá jẹ́ pé àwọn Fúlàní wọ́n ti jí fámìlì yín gbé tàbí káwọn Fúlàní ti pa fámìlì yín ní sọ ohun tẹ́ ẹ̀ sọ yìí àwa tó kàn la mọ̀ àwa tó kàn àwa là ń pariwo ṣèbẹ́yìn ní security kò lè kàn yín ẹni fún security tó tẹ̀lé yín tó ń gá ìlú yín káàkiri kò lè kàn yín náà ó ṣe máa wá kàn yín kò lè kàn yín kò lè kàn yín nígbà tó jẹ́ pẹ̀ fowó ra anything
kò lè kàn yín. Everything is coming freely. Tó bá jẹ́ ìyà táwọn èèyàn ń jẹ, tó bá jẹ́ báwọn èèyàn ṣe ń pàdé kú òjijì, tó bá yẹ kó ti ṣẹlẹ̀ sí yín yà báwọn èèyàn ní, ẹ mọ̀ pé ó jẹ́ ká dìde ká pariwo fómìnira. Ní ìka ò dọ́gba. Àwa làwa ń ṣe jàgídíjàgan àbí àwọn Fúlàní tẹ̀ ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn? Ṣáwa làwa ń ṣe jàgídíjàgan àbí àwọn Fúlàní tẹ̀ ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn? Ta ló ń ṣe jàgídíjàgan lu wa? Atoyin ti. Mo fẹ́ kẹ́ mọ̀ pé tí ìyá ò bá ti jẹ ní ìyá sì ń rí nǹkan pariwo lọ́wọ́ ẹ̀. Ṣèbáwọ̀ làwọn Fúlàní ń fèsì nísìnyí. Èmi mọ̀ pé tó bá yá màkànmákàn ní akàn everybody. Ó máa kàn everybody. Torí àwọn táwọn Fúlàní mú tó ń pa nípakúpa yìí náà kò ń ṣe pé àwọn náà mọ̀ kàn máa pa àwọn. Wọ́n kọ̀ jáde, wọ́n jáde sí ikú lọ́wọ́ ni. Ẹ jẹ́ ká máa wò ó. Ohun tó dá èmi lójú ni wípé èèyàn ò ní bá Fúlàní ṣe kó má kábàámọ̀. Ohun tó dá mi lójú nìyẹn. Èèyàn ò ní bá Fúlàní ṣe kó má kábàámọ̀ láéláé. Ó máa padà kábàámọ̀. Yá ẹ lọ wo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí wọ́n fi Fúlàní ṣe do or die. Ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ sí wọn. Ọlọ́run dẹ̀ ṣe ẹgbọ́ tún Àfọ̀njá Tálímì. Ẹgbọ́ ohun tó ṣẹlẹ̀ sí. Ẹgbọ́ ohun tó ṣẹlẹ̀. Kò ní pẹ́ kó tó yé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Inú mi dùn páwọn ọba kan wà tó yẹ wọ́n pé dáadáa tí wọ́n wo gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe wọ́n ràn wọ́n tí wọ́n ń wò yín lọ́ọ̀kan. Torí ẹni mi máa ń dùn fáwọn ọba kan. Àwọn ọba téèyàn fi ń tọrọ ọba tí wọ́n ń ṣe àwọn ọba tó máa torí nǹkan tí wọ́n máa jẹ tó máa bà nǹkan tó yẹ kó jẹ́jẹ́. Kábíyèsí fún gbogbo ọba tó tọ́. Kábíyèsí fún gbogbo ọba tó gbé tọmọ Yorùbá sáyà. Kábíyèsí fún gbogbo ọba tó sòtítọ́ ọ̀rọ̀. Ẹ náà wà ń ṣe jàgídíjàgan. Jàgídíjàgan wo la ṣe o? Níbo lẹ ti rí wa ká gbébọn dání o? Ẹ ní nǹkan tó da nìkan tá à ń ṣe ṣùgbọ́n náà tá à ń gbà ṣe ni ò da. À ń ṣe jàgídíjàgan, à ń gbébọn dání. Níbo lẹ ti rí bọ́n lọ́wọ́ ẹnìbọ̀dé ni wa? Ẹ fẹ́ parọ́ kẹ́ ẹ̀ rí ọ̀kọ̀ọ̀kan pa. Ẹ gbowó tẹ̀ ń pa. Má ṣe o. Màá rọ̀yìn. Mo mọ̀ pé old video yín rèé o. Màá rọ̀yìn kẹ́ change way yín. Change your ways. Ọmọ Yorùbá ẹ máa kọ sí comment section wípé gbogbo àwọn tó fẹ́ ṣèpàdé yìí o a ò mọ̀ wọ́n rí. As a matter of fact, tẹ́ bá lè máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan, a ò mọ̀ wọ́n rí. They are not our representative. Àwọn tó jẹ́ representative wa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lè mọ̀ wọ́n. Ẹ máa forúkọ wọn síbẹ̀. God bless you all. Ẹ má gbàgbé ẹ like, ẹ share, ẹ comment, ẹ subscribe, kẹ́ ẹ notification button yín. Fún ẹ̀yin tí ẹ bá ní kankan tẹ́ fẹ́ bá wa sọ tàbí kejì, ẹ pe nọ́mbà wa tá máa ń fi sílẹ̀. Ojú àdúrà kò ní gbé ọ̀dà yìí.